ní àárọ̀ Monday ní iléeṣẹ́ ọlọ́pàá wà àwọn ọlọ́pàá tẹ Ọláolúwa Ajíṣọmọ. Ṣé rí Ọláolúwa Ajíṣọmọ yẹn, òun àti ìyá ẹ̀ àti àbúrò ẹ̀ ni wọ́n ti gba agbófinrìnfìrì pé wọ́n ti gba visa Belgium. Ọlọ́pàá ni bàbá wọn, ṣùgbọ́n bàbá àwọn àti ìyá wọn ò sí mọ́. Àwọn ọmọ yìí sì ń ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn. Bàbá yẹn ò fara mọ́. Ìgbà tí wọ́n ṣe nǹkan tí wọ́n máa ṣe yìí tán, iléeṣẹ́ ọlọ́pàá làwọn wá wọn. Ẹ má gbàgbé, ìgbà tí wọ́n gbọ́ fèrèfèrè pé wọ́n ti gba visa, wọ́n ti lọ gọ̀gọ̀, làwọn ọlọ́pàá ṣe lọ mú ìyá ẹ̀, ìyẹn Ọmọlára Ajíṣọmọ. Ìyá wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ẹ má gbàgbé pé wọ́n ṣẹ̀rífù àti olùṣọ́ ó ti wà nítọ̀dọ̀ àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ o. Ọmọ olùṣọ́ obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́ mú yẹn wọ́n ti fìyẹn lẹ̀, wọ́n ti mú olùṣọ́ lẹ̀, wọ́n kàn fìyẹn ṣàtọ́nà ni wọlé. Ìgbà tó dọjọ́ Monday tí ọwọ́ tẹ Ọláolúwa ní àdúgbò Alákùkọ nílùú Èkó, ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n máa mú lọ sí station wọn, ìyẹn tẹ̀sán àbíbò làwọn oní Yorùbá ṣe ń pè é, wọ́n mú dé tẹ̀sán àwọn ọlọ́pàá. When they got there, wọ́n ní àwọn ọlọ́pàá wá mú Ọláolúwa, wọ́n wá lọ fi hàn ṣẹ̀rífù níbi tí ṣẹ̀rífù wà. Pétọ̀ wo Ọláolúwa rèé, ọwọ́ ti tẹ̀ ẹ́, wọ́n mú lọ sí sẹ́ẹ̀lì mi. Wọ́n wá padà lọ sọ fún ṣẹ̀rífù pé tọ̀ ṣó tán tó dẹ̀ ti wà níbí láti gbà tá a ti mú ẹ tó sì ń parọ́. Irọ́ ni ṣẹ̀rífù ń pa látọjọ́ tó ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá pé òun ò mọ nǹkan kan pa ẹ̀. Ṣùgbọ́n lójú ti tèmi, bóyá àwọn ọlọ́pàá wọn ò rí lè tọ́ṣù ẹ̀ dáadáa ni. Tàbára èyí bóbó mọ́yà, ìka ṣèkánú méjèèjì. Nígbà tó rí pọ́wọ́ ti wá tẹ Ọláolúwa, ó wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kàbòròbò torí wọ́n sọ fún un pé Ọláolúwa ti jẹ́wọ́. Ẹ wò mí, àdúrà mi ní pé Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ kémi àti yín ó ṣìrìn. Ìrìn àjò alọ́ọ̀dé àtèmi àti yín, a ò ní rìn, a ò ní jẹni tí wọ́n wá, a ò ní rìn lọ́jọ́ tí ebi ń pọ̀nà, a ò ní rìn lọ́jọ́ tí ilẹ̀ fẹ́ mẹ̀jẹ̀, a ò ní pàdé ẹni tí ò láàánú. Ní ọjọ́ burúkú èṣùgbọ́mímú yìí, ohun tá a rí gbọ́ ni wípé bí ṣẹ̀rífù ṣe kúrò òun àti ọ̀yà arábìnrin àfẹ́sọ́nà rẹ̀ tí wọ́n jọ pàdé arán tí wọ́n sọ̀rọ̀ tí yẹn gba oúnjẹ tó bá rà wá tó ní kó máa padà sílé tí yẹn pé ìgbà tí ó rìn ọlọ́mọjà ṣìrìn, àwọn ṣẹ̀rífù wọ́n ń ṣèpàdé ẹgbẹ́ òkùnkùn lọ́wọ́. Thanks for the stars. Ọ̀gbẹ́ni Victor lọ́rẹ́, wọ́n ń ṣe ìpàdé ẹgbẹ́ òkùnkùn wọn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì. Òun fẹ́ gbábẹ̀ kọjá nítorí ibẹ̀ ló yá sọ́dọ̀ tiẹ̀. Ni wọ́n bá dá dúró. Táìmù tí ọ̀rẹ́ rẹ̀ pé tó béèrè pé ibo ló dé báyìí, ó ń gbọ́ pé wọ́n ń sọ wípé Ọláìdé Adémọ́lá ọlọ́bẹ̀ báwo ni, God bless you ọ̀rẹ́ mi. Ó gbọ́ tí wọ́n ń sọ wípé ọlà fún wa lówó jọ, ọlà ò lè lọ, àwa fún wa lówó, ọlà fún wa yaṣu fún wa nàún. Ìyẹn ò ní wípé àwọn kan ń bẹ láàrin wọn tí wọ́n mọ Lásùnkànmí Adédàmọ́lá Quadri ọmọ Ògúnbọ̀dé. Ṣé ẹ wá rí nínú ẹgbẹ́ òkùnkùn wọn yẹn
sheriff wọ́n lẹ́ni tó wá láti ta ni sheriff òun ò gbé ládùúgbò yẹn wọ́n béèrè pé nígbà tó wọ́n pàdé ibo ló ti ń bọ̀ ṣé wá rí àdúgbò tó dárúkọ ó dàbí pé àwọn bí ẹyẹ àtàké bí nǹkan kan yẹn kí wọ́n wá jẹ́ pé wọ́n máa ń ní beef pẹ̀lú àwọn tó wà ládùúgbò yẹn ibi tó ń dárúkọ yẹn tó ti ń bọ̀ yẹn ní side ọ̀dọ̀ àwọn girlfriend yẹn. ẹ má gbàgbé pé gbogbo vicinity Lasu ní Lagos State University àwọn ọmọ tó wà off campus wọ́n wà ńbẹ̀ àwọn tó mọ̀ gan ti sọ pé àfún alówó kìíní kan bíi kó fún wọn lówó kọ́kọ́ ya nǹkan fún owó fún wọn kó máa lọ tiẹ̀ ṣùgbọ́n Sheriff nǹkan wò pé ṣe mọ̀ pé wọ́n máa ń fẹ́ tí tó bá jẹ́ number 1 tó bá kàn jọ́gà ìwọ náà fẹ́ fẹ́ lá. nínú ọkọ̀ fẹ́ lá wọ́n ní fóònù ẹ̀ gan wọ́n ti fún ní fóònù wọ́n gba fóònù ẹ̀ pọ̀ bọ́yẹn ní kó gba fóònù ẹ̀ padà pé kí ni fóònù wọ́n á gba fóònù pa ọyá bọ́ aṣọ ẹ̀ wọ́n bọ́ aṣọ ẹ̀. ó yà mí lẹ́nu wípé ibẹ̀ ò jìnnà sí church wọ́n ṣá Sheriff ládàá tó fi kú ni wọ́n ṣàparí ṣòkòtò nìkan ni wọ́n bá ń di rẹ̀ singlet owó ṣíṣá ó wà ní gbogbo ara ẹ̀ gbogbo singlet yẹn ti soak fún ẹ̀jẹ̀ ni wọ́n wá gba fóònù ọwọ́ ẹ̀. ẹ má gbà yí pé ìyá arákùnrin yìí ní ó pe òun ó ní kò ń sẹ́ǹdì owó mo rò wípé ó ń fa ìdí àsọ fún àwọn pípẹ́ pé àmì ìlówó lọ́wọ́ jẹ́ kí mọ́mí mi sẹ́ǹdì owó sí mi wọn ṣàfẹ́ kó lọ Sheriff nìkan ìgbà tí wọ́n ti gba fóònù ẹ̀ tí wọ́n ti rí pé owó wà ń bẹ̀ wọn ò ní choice pé ọmọ olówó lọ́wọ́ wọ́n pa Sheriff wọ́n pa Ọlásùnkànmí Adédàmọ́lá Quadri ṣé wá rí nǹkan tó wá yà mí lẹ́nu ni wípé wọ́n gbẹ́ ilẹ̀ yẹn bí wọ́n ṣe gbẹ́ ilẹ̀ yẹn kì í ṣe kéèyàn ó gbẹ́ ilẹ̀ láàrin ìṣẹ́jú 5 a sì fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá bá wa ṣèwádìí ibo ni wọ́n ti rí shovel kí ilẹ̀ yẹn kì í ṣe pàdá ni wọ́n fi gbẹ́ àdákọ́ ni wọ́n fi gbẹ́ ilẹ̀ yẹn. wọ́n gbẹ́ ilẹ̀ yẹn débi wípé mo ń bọ̀ náà ẹnìkan ń béèrè ta ló ń sọ̀rọ̀ wọ́n gbẹ́ ilẹ̀ yẹn wọ́n dẹ̀ sin Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá wọ́n sin síbẹ̀ lẹ́yìn tí wọ́n sin tó rà ṣe ń gbọ́ fèrèfèrè wọ́n ní pé àyíká wọ́n láyìíká ni wọ́n ti admin block èkú ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni ṣé admin ni mo block ni ẹni tó ń tọrọ owó ni mo block nǹkan tí àwọn gbọ́ fèrèfèrè ni wípé ó dàbí páyìíká gan ni wọ́n ti lọ gbé shovel nǹkan bíi jígà bíi shovel tí wọ́n fi gbẹ́ ilẹ̀ yẹn tí wọ́n sin sí. ṣùgbọ́n kinní kan wá tún wà ń bẹ̀ tí ò tí ì yé mi. àkọ́kọ́ ẹ jẹ́ kí n ṣe clarification lórí ọ̀rọ̀ aṣọ nítorí à ń gbọ́ táwọn kan sọ pé àwọn èèyàn sọ pé aṣọ pẹpẹ aṣọ orí pẹpẹ ni wípé wọ́n fi sín ni wọn ò fi aṣọ orí pẹpẹ yẹn sín. èyí tí a gbọ́ ni wípé ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n lọ síbẹ̀ gan wọ́n ní wọn ò tiẹ̀ prepare gan dáadáa ní ibi tó bóyá báàgì tó fẹ́ gbé sí ibi tó fẹ́ kó sí wọn ò prepare dáadáa torí a ṣèwádìí ẹ jẹ́ kí n play
ìwádìí tí mo ṣe fún yín lórí ọ̀rọ̀ ó ṣe aṣọ pẹpẹ kò ṣe aṣọ pẹpẹ torí a máa sọ̀rọ̀ a máa yànnà náà ni kó lè yé gbogbo wa. wá aṣọ white tí wọ́n lè fi sin. wọ́n ń wá aṣọ white. láṣẹ̀ṣẹ̀ lọ mú yẹn níbẹ̀. ṣé ẹ gbọ́. wá aṣọ white tí wọ́n lè fi sin. láṣẹ̀ṣẹ̀ lọ mú yẹn níbẹ̀. ṣé ẹ gbọ́. kò ṣe pé wọ́n ti fi yẹn síbẹ̀ tẹ́lẹ̀. èyí tó bá yẹ kó táwọn Nàìjíríà ti ń béèrè yẹn náà it was not. mo ń bọ̀ ẹ jẹ́ kí n connect bluetooth ni. jíìmù kó ibì kan làwọn fẹ́ kó sí ẹnu báàgì kan ní ìfẹ́ àtàṣẹṣẹ wọ́n aṣọ white tí wọ́n lè fi sin láṣẹṣẹ lọ mú yẹn níbẹ̀ kì í ṣe pé wọ́n ti fi yẹn síbẹ̀ tẹ́lẹ̀ èyí tó bá yẹ kí táwọn Nàìjíríà ti ń béèrè yẹn náà it was not gba táàrí white táwọn ọlọ́pàá gan ọ̀tẹ̀ ìpìpẹ́ ẹ̀ pé àwọn fẹ́rẹ̀ jíìmù kó ibì kan làwọn fẹ́ kó sí ẹnu báàgì kan ní ìfẹ́ àtàṣẹṣẹ wọ́n wá gloves and all that níbẹ̀ yẹn ni nose mask and all that àṣẹṣẹ lọ ń wá nígbà pàdé rẹ̀ lẹ́yìn tó ti ń wò kú lọ bí 10 minutes láti dúró fẹ́ẹ̀ṣẹ̀ lọ ń wá nǹkan kan yẹn wá so ìgbà táwọn aráṣọ yẹn on time wọ́n yẹ pé àwọn nurse ni wọ́n lọ ra aṣọ white yẹn wá fún wa so my thought was pé wọ́n ti ṣe báàgì tàbí nǹkan kan tí wọ́n fẹ́ fi pack probably for autopsy or whatever tó máa fẹ́ ṣe in fact I thought the pathologist would be on ground. Fortunately, pathologist none was on ground. So àwọn kan exhume òkú ni, a lè fi lọ deposit sí mainland hospital ní Yaba. So ẹ jẹ́ ká ṣe clarification àárín yẹn fún àǹfààní àwọn tó ń béèrè lọ́wọ́ mi pé ìyálájẹ́ ẹ gbọ́ àwọn wọ aṣọ tí wọ́n fi ráp arákùnrin yìí tó fi ráp òkú ẹ̀gbà tán lọ exhume wípé aṣọ orí pẹpẹ aṣọ orí ọ̀tà because of the logo the kini cross kini kan tó àwọn logo tó wà ńbẹ̀ bí golden one yẹn so wọ́n á fi dá wa lójú pé ìgbà tí wọ́n débẹ̀ tí wọ́n fẹ́ exhume wọ́n rí wípé àwọn ọlọ́pàá gan wọn prepare dáadáa ó yẹ kán ti gbé báàgì tó máa kó àwọn bọ́ọ̀dì ẹ̀ sí wọn gbé wá pé àwọn dẹ̀ wọ́n fi pé bóyá ó ṣe máa wà lódìdí kankan gbé ni so ìgbà wọn wá lọ pé ẹ lọ sí ẹ sáré lọ mú aṣọ kan wá ẹ wọnú ẹ lọ sí church wọn máa ráṣọ white kan bẹ̀ tán máa fi páàkì wọ́n ní ìdí tí wọ́n ṣe lo aṣọ white wọ́n fi wọnú church wọn lọ mú aṣọ kì í ṣe wípé aṣọ white yẹn wọ́n fi sín tẹ́lẹ̀ ẹ rí i pé ó white gan ó pure tó bá jẹ́ pé wọ́n ti fi sín tẹ́lẹ̀ òun náà àti ní blood stain àti ẹ̀ kò ní kó má sí blood stain ó dẹ̀ ti máa jẹrà láti January aṣọ yẹn àti stain àti wà brownish bákọ̀bákọ̀ àti ní blood stain torí wọ́n ṣá ni torí nǹkan tá a gbọ́ ni pé ní kété tí wọ́n wú ilẹ̀ yẹn tí wọ́n ní pé kán gbé e jáde ṣe pé ṣòkòtò nìkan ló wà lára ẹ̀ wọ́n ti bọ́ gbogbo ẹ̀wù ẹ̀ wà bẹ́ẹ̀ wọ́n ti sókè ẹ̀jẹ̀ ti só gbogbo ẹ̀ wọ́n ṣe ní kán gbé báyìí gan ṣe ní orí jábọ́ kúrò lára ọrùn pé ojú àpá wọ́n ti ṣá gbogbo ọrùn yẹn wọ́n ti ṣá gbogbo ojú ẹ̀ yamayama gbogbo ẹ̀ wọ́n ṣapá ni so orí ẹ̀ gan ti fẹ́ jábọ́ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kó tó di pé wọ́n ṣáà kó àwọn pieces yẹn àwọn egungun tó ń rí ìkọ̀ọ̀kan yẹn tó ṣàkó sí inú aṣọ yẹn tí wọ́n rí so bọ́rọ̀ aṣọ bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká ṣe clarification àárín yẹn. ibi tọ́rọ̀ dé dúró báyìí àti ìmọ̀ bóyá wọ́n máa fìyà Ọlásùnkànmí bóyá wọ́n máa fìyà ẹ̀ sílẹ̀ ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ṣe wọ́n ti pé wọ́n ti kọ́kọ́ arrest ìyá Sheriff tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé wọ́n transfer 30,000 naira sọ inú àkáǹtì ìyá Sheriff tó wà lára àwọn náà suspect wọ́n mú gbọ́ngbà tí ọwọ́ ti tẹ Sheriff wọ́n fi yẹ́ ẹ̀ sílẹ̀ ẹ má wáyé pé ọmọ pásítọ̀ obìnrin ọmọ olùṣọ́ obìnrin ni wọ́n kọ́kọ́ arrest ẹ̀ pé òun ni ó tọ́ wọn sọ́nà láti tí wọ́n fi máa lé arrest wọ́n fi mú àwọn kọ̀ọ̀kan nítorí brother Ọlásùnkànmí ó ń tòsí lady yẹn ó ṣe bẹ́ẹ̀ ni pé òun fẹ́ fẹ́ pé girlfriend nìkan nǹkan gbá kan jẹ́ ká ok jẹ́ sẹ́ẹ̀dì kìíní sí mi ó sẹ́ẹ̀dì lára àkọ́kọ́ sẹ́ẹ̀dì káàdì lẹ́yìn ó sẹ́ẹ̀dì ilé ìlówó lọ́wọ́ jẹ́ káàdì pàdé ní trees wọ́n fi wá mú so ìgbà tí wọ́n ti mú olùṣọ́ tán ti rí pé the same surname ni wọ́n dẹ̀ àkáǹtì pé olùṣọ́ náà 70,000 naira ó wọnú àkáǹtì olùṣọ́ wọ́n ti fi ọmọ olùṣọ́ obìnrin yẹn sílẹ̀ so àwọn ọlọ́pàá dẹ̀ lọ sí ilé olùṣọ́ yẹn gbogbo last week yẹn wọ́n ti lọ wo gbogbo ẹ̀ wọ́n ti lọ ṣe gbá wọ́n ṣe gbogbo ẹ̀ but olùṣọ́ mọ àwọn boys yẹn torí Ọlọ́run má jẹ́ ká rogun àkóbá iléeṣẹ́ ọlọ́pàá rí
olùṣọ́ yẹn tí wáyé pé kò bá mọ̀ kankan bẹ̀ ó ní láti lọ gba lọ́ọ̀yà. Ẹ mọ̀dí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn boys yẹn àwọn 6 lẹ́yìn tí wọ́n ṣèpàdé wọn tán tí wọ́n ti pa Ọlásùnkànmí tí wọ́n ti ṣe mọ́ṣe máa ṣe wọ́n wá lọ sínú church nítorí pé ní ọjọ́ yẹn wọ́n ń ṣèṣọ́ òun ní church ọmọ Osele yẹn dẹ̀ ni wọ́n. So lára àwọn boys tó wà ládùúgbò yẹn wọ́n lọ nú church yẹn wọ́n lọ ṣèsìn bẹ́ẹ̀ wọ́n wá lọ ṣèdúpẹ́. Nínú ìdúpẹ́ according to pastor wọ́n fún pastor ní wọ́n transfer 70,000 naira sí pastor kó owó ìdúpẹ́. Ìdúpẹ́ pé wọ́n pààyàn ọwọ́ wọn dẹ, ìdúpẹ́ pé kinní kan a ò tí ì mọ̀ nígbà tí iṣẹ́ ìwádìí bá ń lọ. Torí bọ́rọ̀ ṣe ń lọ yìí nígbà tí wọ́n ti jẹ́wọ́ tí a ti rẹ́ni tó ti jẹ́wọ́ àwọn méjì tí ń kàbò òrùbò. So wọ́n sì ń wá àwọn 4 ṣàpè 5 ni wọ́n wá tẹ́lẹ̀ so wọ́n sì ń wá àwọn 4 so tí wọ́n sì máa arrest. Ìgbà tó wọ́n bá tẹ̀ wọ́n tán ẹnu á rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ oníkálùkù àbọ̀ àṣírí tiẹ̀ ti tú báyìí àwọn ló pa bí tó dẹ̀ sí. So bí ọwọ́ bódùgbà tí wọ́n bá ń ṣe ìwádìí bóyá tí wọ́n bá tún wá tí ilé iṣẹ́ ọlọ́pàá bá wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ìyẹn ni á wà á mọ bóyá olùṣọ́ ó lọ́wọ́ nínú ẹ̀ tàbí olùṣọ́ kò mọ̀ nípa ẹ̀ bó olùṣọ́ máa wọn boys yẹn bóyá olùṣọ́ ó jẹ́ ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ìgbà yẹn la wà mọ̀ bóyá olùṣọ́ jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ gbogbo báyìí for now suspect ni gbogbo wọn àtolùṣọ́. So then àwọn tá a mọ̀ yìí pé wọ́n jọ́mọ ẹgbẹ́ òkùnkùn báyìí òun ni sheriff àti Ọláolúwa. So wọ́n dẹ̀ ṣe wá ìkejì Ọláolúwa wọn ò tí ì rí àtàwọn tó kù wọ́n méjì ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá dẹ̀ ti lọ síbẹ̀ wọ́n ti lọ wú ìtókù nínú wọ́n ti lọ wú òkú ẹ̀ jáde. So wọ́n ti gbé lọ sí mainland morgue ti Yaba ní Yaba wọ́n ti gbé lọ síbẹ̀. Morgue ti mainland hospital tó wà ní Yaba wọ́n ti gbé lọ síbẹ̀. Àkọ́kọ́ ni pé a máa fẹ́ kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ bá wa ran bàbá yìí lọ́wọ́. Ẹ má gbàgbé a tún máa padà lọ pín ní kíní wọn kẹ́ lè bá wa ràn wọ́n lọ́wọ́ nítorí pé kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́jú pé kọ́ lọ gbé òkú ẹ̀ mọ́tò ráre wọ́n ti ní wọ́n pa ṣé wọ́n máa ṣe autopsy kí náà fẹ́ ṣe ojú àdáwà àbí ojú àké tán ti ṣàmọ́ lọ́mọ pa wọ́n sì ti sin láti January 16 ni kó tó di wípé a pariwo síta ṣùgbọ́n kàn ń dùn wá tí Ọlọ́run ló ní kí social media wà ẹ wo láti January 16 táwọn òbí ọmọ yìí ti ń dààmú láti mọ̀ pé níbo lọmọ wọn wọlẹ̀ sí níbo lọmọ wọn kú sí níbo lọmọ wọn nù sí níbo lọmọ wọn wà tí iléeṣẹ́ ọlọ́pàá òde tètè gbé ìgbésẹ̀ kọ́mọ́nkíá tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí àwọn iléeṣẹ́ ọlọ́pàá kẹ́ máa bá wa take proactive action kẹ́ bá wa take proactive measure lórí àwọn nǹkan kan báyìí tó jẹ́ pé kẹ́ take action kẹ́ swap into action kẹ́ má waste time rárá àwọn bàbá yẹn tí èyí bá ṣe pé a pariwo lórí ìkànnì yìí tí wọ́n fi tó wa létí pé àwọn kan máa ń ṣẹlẹ̀ tá a pariwo síta ẹ jọ̀ọ́ ẹ mọ̀ wípé ayé ò ní mọ nǹkan tó ṣẹlẹ̀ Ọlọ́run ní kí social media wà àwa dúpẹ́ lọ́wọ́ CP Lagos State bàbá yẹn padà Jimoh wọ́n padà ṣe dáadáa ìbídẹ́ Jimoh lórúkọ wọn Mr. Victor lọ́rẹ́ CP Lagos State wọ́n ṣe dáadáa gan o wọ́n ṣe dáadáa ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn student union lásù àgbọ́dọ̀ má dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n padà ṣe rálì iṣẹ́ mọ̀ wọn náà wọ́n tètè kọbi ara sí kinní nọ́tọ̀ tìgbà tí a da gbogbo afẹ́fẹ́ láàmú káwọn gan rí pé gbogbo social media ti fẹ́ laná nítorí ọ̀rọ̀ yẹn àwọn náà wá rò pé akínní má ti kọjá báwọn náà ṣe fọkàn sí ẹ wá rí pé àwọn student union náà bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé placard àwọn náà bẹ̀rẹ̀ sí ní protest wípé níbo lọmọ yìí wà at the end of the day ẹ̀rí láti ẹwọ gbàtà pariwo síta láàrin ọ̀sẹ̀ kan àṣírí tú bọ̀ wọ́n lọ sí church lọ́jọ́ yẹn wọ́n jọ ṣèṣọ́ òru mọ́jú ni nígbà tó pa bọ̀bọ́ yẹn tán so nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá bá wá ń ṣe ìwádìí a fẹ́ mọ ipa tí olùṣọ́ kó ṣólùṣọ́ mọ̀ ń pẹ́ àbí ò mọ̀ ń pẹ́ àbí ó kàn ṣe sábàbí then church yẹn ibi tí church yẹn wà síbi tí wọ́n sì bọ̀bọ́ yẹn sí ó yẹ kí náà wà ní church ṣé irú nǹkan báyẹn lè máa ṣẹlẹ̀ ń bẹ̀ kó lùṣọ́ máa mọ̀
káwọn ará chọ́ọ̀chì máa mọ̀ wọn ọ̀dẹ̀ àwọn ọmọ tó ń gbé nínú chọ́ọ̀chì yẹn àwọn ọmọ olùṣọ́ wọn kì í fọwọ́ kàn wọ́n àwọn ará àta gbogbo àwọn kinní yẹn ló ń kọ wá lóminú ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé àwọn boys ṣẹ̀ṣẹ̀ ń ṣe é bẹ̀ ni ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pààyàn síbẹ̀ àbí wọ́n ti pààyàn síbẹ̀ tẹ́lẹ̀ because ẹni tí ò bá pààyàn ní ṣó déédéé máa pààyàn kó dẹ̀ bó mọ́lẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn iṣẹ́ yẹn ẹ jẹ́ ká fi sí iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ kó máa wá ṣe ìwádìí mo dẹ̀ fẹ́ sọ fún ìjọ Celestial Church of Christ lágbàáyé worldwide ṣe ti rí nígbà tí alágbẹ̀dẹ wa tó bá ń rọ irin gbàgbàgbà orin kan náà lójoojúmọ́ ẹ mọ̀ pé ó ní tó fẹ́ mú jáde ń bẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìgbà tá à ń sọ wípé àní nǹkan kan ṣẹlẹ̀ láyìíká yẹn sẹ̀ àní pásítọ̀ gbowó sẹ̀ kálá àgbáwọn ọ̀gbẹ́sẹ̀ yẹn àní débi tá a dé lónìí torí ẹ̀ láyé sọ wípé nígbà tí wọ́n wá sọ pé wọ́n fẹ́ lọ gba béèlì ó yẹ kẹ́yìn náà rẹ́ kọ̀ọ̀kan bẹ̀ odidi èèyàn sọnù ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n fẹ́ nìkan ní administrative bail ká ní gbogbo wọ́n ṣe fún ọ ní administrative bail kí gbogbo wọn gba béèlì ṣáṣìírí máa tú ṣáà máa débi tá a wà lónìí àfi àsìkò yìí ṣàfẹ́ gbàdúrà fáwọn òbí ọmọ ẹni kọ́nà bá wa tù wọ́n nínú kó bá wa rọ̀ wọ́n lọ́kàn nítorí àrọwà wo lèèyàn ti fẹ́ pa fún ẹni tí kò kópa ayé ẹ̀jẹ̀ náà ṣé ó kúrò kó má ó kú àtẹ̀mọ́ra ni àbókù rọ̀jú tó rọ̀rọ̀ yìí ó ṣe ni ní kàyéfì kéèyàn bí ọmọ kó rán ọmọ lọ sílé ìwé kọ́mọ ṣe tọ́kùtì ẹ̀ ti láfẹ̀sọ́nà ọmọ ọdún 28 tóun náà ti ń gbé tó wá láti ilé tálíkà tí ì ṣèdílé olówó tóun náà ti pinnu tóun náà ti struggle láti jẹ́ èèyàn nílé ayé láti gbọ́wọ́ lọ sẹ́nu káwọn kan wá pa nífọ̀nàfọ̀ ṣùgbọ́n dẹ̀ gbé owó ẹ̀ ìyí tó wá tó yà wá lẹ́nu ni wípé ní ọjọ́ kejì tí wọ́n ní wọ́n ń wá Ọlásùnkànmí Adédàmọ́lá Quadri tí àfẹ́sọ́nù ẹ sáré pé gbogbo wọn tó pẹ́ bí ọ̀rẹ́ tó parẹ́ ẹ̀ pé wọn ò máa rí kì í rìn báyìí tẹ́lẹ̀ ohun tá a gbọ́ ni wípé nígbà tí ẹ̀gbọ́n Súnkànmí tó ń wá káàkiri lọ ṣe rí ó yà wá lẹ́nu nígbà tó ń wá kiri tó ń wá lọ ṣe rí ibi fẹ́ẹ̀sì tẹ́ ẹ rí tí wọ́n sin Ọlásùnkànmí sí yẹn kọ́kọ́rọ́ inú ilé arákùnrin yẹn ó sì jábọ́ sọ̀rọ̀ wọ́n ní more than 30 minutes ni wọ́n fi ń wá kì láì mọ̀ wípé ibẹ̀ ni wọ́n sin Ọlásùnkànmí sí láì mọ̀ wípé ara ló ń sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ pé dúró tàbí bóyá òkú ẹ̀ ló dẹ̀ ti dúró síbi nǹkan tó ń pariwo pé ha ẹ̀gbọ́n mi èmi rèé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló rí òun rèé ibi tó ń wà òun nìyí èmi mọ òun ló mú kí ẹ òun fẹ́ kó rí òun ni ibi lòun wà ibi ló mà sí òun sí ó máa ń wá wọ́n mà ti pa òun ẹ̀gbọ́n wa bẹ̀rẹ̀ sí ní wá kí káàkiri níbi fẹ́ǹsì yẹn tí ò dẹ̀ mọ̀ pé ibi fẹ́ǹsì yẹn náà ni wọ́n sin àbúrò òun sí nígbà tí wọ́n wá mú wọn débẹ̀ tó fẹ́ lọ resume kú lẹ́gbọ́n ní ha ibi tí kọ́kọ́rọ́ òun jábọ́ sí rèé nínú blọ́ọ̀kì yẹn tóun ti ẹ̀fọ́ blọ́ọ̀kì yẹn kóun tó mú kọ́kọ́rọ́ òun jáde àṣàrà ló ń rò fún àṣàrà ló ń sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ bó tilẹ̀ ṣe pé òkú ń sunkún òkú akáṣọ lórí ń sunkún ara wọn kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní rùn ṣùgbọ́n kọ́lọ́mọ́jà kú ní fọ̀nàfọ̀ṣù mo bí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí gbogbo owó dàgbà ká dògbó ká fọwọ́ páwú ká fèrègì jòbì àní kí gbogbo wọn fọwọ́ pa ewu báyìí ká fèrègì jòbì ká pẹ́ fáya ká pẹ́ fọ́kọ ká pẹ́ fáwọn ọmọ wa kọ́lọ́ èdè Elédùmarè mọ̀jà gbọ́jọ́ ọlọ́jọ́ lọ Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá ó ti kú o tàbí ṣùgbọ́n kọ́ ó ti kú
ọ̀gá ọlọ́pàá ní kí wọ́n lọ rèé ti chọ́ọ̀chì yẹn pa. Ẹ̀yin ìjọ Celestial, ó kù díẹ̀ káàtó fún yín. Kò sí bá ṣe kò sí bá ṣe porí ajá tí wọn ò ní porí ìkòkò tí wọ́n fi sí. Kò sí bá ṣe sọ̀rọ̀ yìí tà ní padà fọ̀rọ̀ gún yín lára nítorí ìwà tẹ̀wù bẹ́ẹ̀ wùwà tó dáa. Láti January 16 ni ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A ti expect nígbà tẹ́ ti ń gbọ́ awuyewuye èèyàn kú. Ó yẹ kí ló ní pé iléeṣẹ́ ọlọ́pàá gan ni pé wọ́n ti pa, ó yẹ kẹ́yìn gan ti ní kọ́ ti stop sí bẹ́ẹ̀. Ó yẹ kẹ́yìn gangan ti sọ wípé àyẹ̀ rẹ́dì láti kó iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ láti ṣe ìwádìí. Torí ibi tó wà yẹn, ó ní mo ṣe sọ wípé mi ò mọṣẹ́ tí Olùṣọ́ fẹ́ fi wẹrẹ ẹ̀ mọ́ láti sọ fún wọn wípé òun ò mọ nǹkan kan pẹ̀. Àkọ́kọ́ wọ́n mọ Olùṣọ́, wọ́n dẹ̀ jọ́sìn bẹ́ẹ̀. Iṣẹ́ kí ni wọ́n ń ṣe tí wọ́n fi 70,000 tí wọ́n fi ń ṣòwò ọpẹ́. Ìyẹn ló máa jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yin oníjẹkújẹ. Yálà bóyá pásítọ̀ ní ẹ̀, wòlíì ní ẹ̀, àbá àfà oníjẹkújẹ. Tó jẹ́ wípé owó wọn wọlé àtowó yahoo, bóyá wọ́n pààyàn ní o, wọ́n fi ṣe ní ẹ̀ mọ̀. Ẹ mọ̀, ẹ máa gba owó, ẹ máa gbowó kówó ṣàtidé, gbogbo ilẹ̀ fẹ́ gun mọ́tò, lẹ́fẹ́ gun bàálù. Èyí á jẹ́kọ̀ fún gbogbo yín, gbogbo owó kọ́ lèèyàn ná. Wọ́n ṣe transfer owó ọpẹ́, iṣẹ́ kí ni wọ́n ń ṣe. Àwọn ọmọ ìjọ yìí náà sì ni wọ́n ní bóyá nìkan àbí méjì lára àwọn tó pa bọ̀bọ́ yìí ni ò sí ń bẹ̀ tí ò bá wọn ṣiṣẹ́ òru mọ́jú, wọ́n lọ bẹ̀ wọ́n lọ ṣiṣẹ́ òru mọ́jú. Ẹ̀rí gbogbo ẹnu tán. Mo ṣe ń sọ wípé orí nìkan ló lè kó Olùṣọ́ yọ tí ò bá mọ ọwọ́, tí ò bá mẹsẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n tó bá mọ̀ òun náà ó bá lọ. Òun náà ó bá lọ. Àwọn kan tún gbáṣọ lọ́bẹ̀ lọ́jọ́ Sunday, wọ́n gbáṣọ gẹríyẹ lọ́bẹ̀, wọ́n fẹ́ lọ ṣèsìn kó tó di pé àwọn ọlọ́pàá lé gbogbo wọn dànù. Ẹ̀rí pé ìjòyè aláìdúró ní ara Galatia. Ṣówó gbá, ṣówó ọrẹ, ṣówó ọpẹ́ ìtẹ́jẹ́ gan tó ti há yín lọ́nà fún. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìjọ yìí, ó yẹ kẹ́yìn gangan láwọn kankan ìgbésẹ̀ tẹ́ máa gbé láti ràn iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí, láti ẹ̀ ti mọ̀ pé kí ló ṣẹlẹ̀ láyìíká yìí. Wọ́n ní so ẹ̀yin tó yẹ kẹ́ ẹ tara pé wọ́n lè yan sọnù láyìíká yìí. So definitely tó wáyé pọ́ ọmọ ọjọ́ kan ló ń bọ̀ wá sí chọ́ọ̀chì, tó ẹgbẹ́ rí ò tí máa ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ ń pẹ́. Ó wà ní ṣẹlẹ̀ sọ́mọ ọjọ́ tó ń bọ̀ wá sí chọ́ọ̀chì kí ló ṣẹlẹ̀. Ó dẹ̀ pa save mọ́ nìyẹn o. Kẹ́yìn gan kẹ́ ẹ ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá, kẹ́ ẹ ti lọ report pé ẹjọ́ bá wa kankan ṣẹlẹ̀. Wọ́n ní ọmọ kan, wọ́n ló pè, wọ́n ló sọ pé bí ìlò ń dé, kí ló wá ṣẹlẹ̀ láyìíká, ìgbésẹ̀ wo lẹ gbé. Ṣé nígbà míì máa ń wà tí nǹkan bá ṣẹlẹ̀, kò kàn mí ló máa ń fìyà jẹ lòmíì. Ìgbà tó léèyàn sọnù tí wọ́n ti ń dárúkọ ṣẹlẹ̀ láti January 16 tó ti dárúkọ pé iwájú ṣẹlẹ̀ lọmọ ìdé, iwájú ṣẹlẹ̀ ló dé, iwájú ṣẹlẹ̀ òun pariwo níwájú ṣẹlẹ̀, girlfriend pariwo iwájú ṣẹlẹ̀, ọ̀rẹ́ ẹ̀ pariwo pé iwájú ṣẹlẹ̀, ìyá náà ló pè pé wọ́n sọ pé iwájú ṣẹlẹ̀, tí wọ́n ti ń pariwo. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ṣẹlẹ̀, ìgbésẹ̀ wo lẹ gbé? Ẹ jókòó sílé, ẹ ń jẹun, ẹ ń momi, ẹ̀yin náà gbé ìgbésẹ̀. Ká nígbà tẹ́ ẹ ti ń gbọ́ lẹ́yìn náà bá ti dìde kọ́mọ́ kíá pé nǹkan kan máa ń ṣẹlẹ̀ ládùúgbò wa, ẹ jẹ́ ká tẹ̀ ẹ wo ojú ni alákànfin ṣọ́rí o, ẹ jẹ́ ká joyè ojú ni alákànfin ṣọ́rí o. Tó bá gbọ́ gbẹgbẹgbẹ tó bá tètè wọ́n á gbé sẹ́ǹkù lé ẹ o. Kẹ́yìn kan ti bẹ̀rẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ tí èyí gangan fúnra ara yín ní on the 16 yẹn, tí ìbá ṣe pẹ́yìn gan ẹ máa parọ́. Ní on the 16 yẹn ó yẹ kí ojú ni tí wọ́n sin ọmọ yẹn tó yẹ kó sì fresh. Olùṣọ́ ó ṣe níbi ṣọ́ọ̀ṣì yẹn ó yẹ kó sì fresh. Nígbà tẹ́ ẹ ti gbọ́ pé wọ́n wáyàn, ẹ̀tọ́ yín kò jáde kẹ́ káwọn èèyàn, àwọn boys kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yà, ẹ̀yin ará church ẹ̀ nìṣó,
ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ṣàdúró èèyàn méje àwọn ará ṣọ́ọ̀ṣì á pé ẹ̀ẹ́rì àdúró èèyàn méje ṣe so kẹ́ wá kó èèyàn méje yẹn kẹ́ wá rìn gbogbo ibẹ̀ yẹn káàkiri ṣé ẹ ní rí ibi tí wọ́n sin sí ojú ẹ̀ sì máa fresh lọ́ndì 17 tí wọ́n wá ọmọ yẹn ṣùgbọ́n ẹ̀yin kò gbé ìgbésẹ̀ kankan ẹ̀yin náà ò gbé ìgbésẹ̀ kankan so ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ ti pásítọ̀ yẹn ó kù ẹ̀yin àti iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tó fẹ́ rojọ́ yìí ipa tó bá lé ẹkún bẹ̀ lókùn yìí ló lè yọ yín ṣùgbọ́n èyí náà ò ṣe dáadáa àwọn bọ́ìsì yẹn ó lè ṣe pé wọ́n fi ṣàkóbá fún pásítọ̀ ni àwọn ọmọ ọjọ́ ẹ̀ náà ló kóbá ó lè jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ó lè jẹ́ pé pásítọ̀ torí à ń gbọ́ fèrèfèrè pé àwọn kóòtù mẹ́fà ẹ̀rọ tí pàṣẹ parọ́ pé àwọn mẹ́fà ni wọ́n ọmọ kọ́tìsì yẹn kiri kan pé pásítọ̀ ni bàbá àṣálẹ́ wọn àmọ́ nígbà táwọn iṣẹ́ ọlọ́pàá bá tó tẹ̀ torí pé mo ṣe wàṣẹ pé a sọ pé tí ilé ẹjọ́ ò bá tí ì fìdí nǹkan mọ́lẹ̀ a kì í fẹ́ nà ń bẹ̀ ká há máa ẹ̀ pé báyìí ni so àwa máa ń try láti wà ní safer side ká sọ pé they are still suspect so tí iléeṣẹ́ ọlọ́pàá bá wá ṣe ìwádìí àwọn ló máa fún wa lábọ̀ kò sí nǹkan tá a fẹ́ sọ mọ́ Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá wọ́n ti pa láti 17 January 17 wọ́n dẹ̀ wú òkú ẹ̀ lónìí March 11 ṣé ò ní kọ́lẹ̀ 11 àbí 12 ẹjọ́ kí ni déètò ni ṣé ò ní kọ́ ni 12 Wednesday 12 ó ti máa lọ jẹ́ ó ti lọ 2 months now ó ti lọ kó 2 months pastor ẹ̀yin ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan kan sí kó tó lè pa pariwo princess for mistake thank you ṣe nǹkan kan sí tá a bá pariwo síta nǹkan ẹ̀yin náà mọ̀ pé àìmọye àwọn èèyàn ni ó ti sọnù ni ó ti kú lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé wọn ò léèyàn wọn ò lóhùn wọn ò ní voice wọn ò ní platform bíi ti Elijah Sunday thank you wọn ò ní platform níbi tí ayé ti máa gbọ́ wọn. tí ò bá ṣe wípé bóyá apariwo síta lórí ìkànnì yìí ṣàṣírí máa tú ó ní mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Celestial Reality Check tí wọn ò jẹ́ kí tí wọ́n dì sí ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé nígbà tá a sẹ́ pé òkú yẹn ẹgbẹ́ màdọ́kọ̀ sọ wọ́n ní wọ́n ti wú òkú yẹn láyìíká wọ́n sọ bẹ́ẹ̀ ni nítorí pé wọn ò fẹ́ kí wọ́n lọ wú òkú yẹn ṣé ẹ mọ̀ wípé látìgbà tí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tó ti tọwọ́ bọ ọ̀rọ̀ yìí ló ti lọ da àwọn ọlọ́pàá síbẹ̀ kán máa ṣọ́ ṣọ́ọ̀ṣì yẹn àtàgbègbè ẹ̀ láàárọ̀ àtọ̀sán àti lóru pé ọ̀fọ̀n kankan ò gbọ́dọ̀ fi ronú gbà yóò jẹ́ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n ti lọ rí ìgbà táwọn ará àdúgbò láwọn rí àwọn kan tó wọ́n pé wọ́n wò kú ó lè jẹ́ àwọn boys ẹ fẹ́ lọ wú nígbà yẹn ni bóyá wọn ò rí wú ṣùgbọ́n gbà táriwo ti pọ̀ lórí ìkànnì yìí ẹ mọ̀ pé Ọlọ́run gan ló mú wọn ìgbà wọn la ṣẹ̀ṣẹ̀ pariwo lórí social media wọ́n filẹ̀ bẹ́ẹ̀ ni ká ní wọ́n ti fẹ́ change ibi tó wù sí àwọn àti change àwọn àti lọ jù sódò èmi ò wá mọ ìdí tí wọ́n ṣe ní traces ibi tí wọ́n gbẹ́lẹ̀ sí ní January 17 18 19 tí wọ́n ń lọ bẹ̀ torí kò jìnnà wọ́n tẹ̀ ti lọ report in police station ó lágbára díẹ̀ Ọlásùnkànmí ti lọ. ẹ jẹ́ ká wá bá ṣe máa ran bàbá yẹn lọ́wọ́ kó lọ sin ọmọ yẹn torí àṣà today kò sówó kankan lọ́wọ́ wọn má padà fi ẹ jẹ́ kí n wò bí àwọn lè pín phone number wọn sí orí
orí Facebook. Lẹ́yìn ìgbà náà ẹ jẹ́ sáré fi sí orí kinní náà tó ká tó gba ìpè wọlé. Fídíò pọ̀ lọ́wọ́ mi gan o, fídíò pọ̀ gan, àwọn tá a rán lọ síbẹ̀ gan ọkùnrin gan sunkún ni. Ọ̀nà Òdodo TV, God bless you, ọkùnrin Bishop ó sunkún nígbà tí mo bá wọn sọ̀rọ̀ mo ní olóò ti sunkún darí olóòní ò dá rárá. Wọ́n ti rí òpẹ́, wọ́n ti lọ wú òpẹ́ ẹ̀ lórí péèjì wa ni. Ẹ jẹ́ kí n wo fídíò pọ̀ gan o, gbogbo bí program yẹn bí wọ́n ṣe lọ wú jáde tán ṣe gbogbo ẹ̀ mọ̀ mélòó la fẹ́ máa post. Ẹ jẹ́ kí n fi ti bàbá yẹn síta, ìyẹn bàbá Ọlásùnkànmí, torí ibi tó gbòkú yẹn sí ìjọba kan gbé síbi àwọn ló máa lọ gba òkú yẹn jáde. So adẹ́rò pé ó pẹ́ jù bóyá Friday àbí Saturday Monday wọ́n lọ gbé òkú yẹn jáde. Àwọn student union management school yẹn gbogbo ló wà níbẹ̀, wọ́n try gan pẹ̀lú wọ́n wà pẹ̀lú CP lónìí wọ́n wà pẹ̀lú àwọn ọlọ́pàá láti rí i pé wọ́n wú jáde. Ó mà ṣe o náà mọ́jà ṣìrìn, ẹ̀yin tẹ́ ẹ̀ ṣẹgbẹ́ òkùnkùn mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ lọ jáwọ́. Wáyé pé lóòótọ́ lọmọ yìí bá ní visa Belgium ṣe kó ti bàrìn àjò ayé ẹ̀ jẹ́. Wáyé pé lóòótọ́ ló bá ní visa tó jẹ́ ti Belgium lọ́wọ́, fúnra rẹ̀ ló ba ìrìn àjò ayé ẹ̀ jẹ́. Ẹ gbàgbé ẹ̀ kí ló ń jẹ́ travelling. Ìkejì ẹ̀gàn ọmọ ìyá méjì, ṣó yẹ kó dájọ́ ọkú fọmọ ìyá méjì ṣá. Gbogbo Nàìjíríà léwu báyìí. Bẹ́ẹ̀ ni o ò lè lọ sí church, wọ́n ní lion day ni. Àwọn àfáà lọ́dọ̀ wọn náà ò ní lọ sọ pọ́dọ̀ àfáà kankan. Ẹ̀rù ọba náà ni alápàtà náà àrètí lọ rẹ̀. Wọn ò lè lọ hòtẹ́ẹ̀lì kó o lọ sùn. Àwọn kákọ́sì Adédoyin wọ́n fún hòtẹ́ẹ̀lì táwọn ibi tí ò ní jẹ́ táwọn kákọ́sì Adédoyin. Iléeṣẹ́ ọlọ́pàá ayé ìgbà kan làwọn èèyàn lọ police station, bọ́rọ̀ bá rújú wọn lọ police station, wọ́n bá ti drive lálẹ́ àbí wọ́n travel lóru wọn ilẹ̀ ti ṣújù wọn lọ police station wọn lọ sùn. Àti gbọ́ gbogbo story tó ṣẹlẹ̀ no be today, kò ṣe ayé àtijọ́ ni, kò ṣe é dúró sí. Kó o rìnrìn lójú títì jẹ́ òun lè máa lọ́gán kí n máa travel ó léwu lọ́wọ́ àwọn ajínigbé pamọ́. Ẹ jọ̀ọ́ kíní tí mo pín yẹn ẹ bá mi tẹ like sí káwọn èèyàn lè máa rí. Pẹ̀lú nǹkan tá a gbọ́ àti ìgbọ́ nínú gbogbo àwọn tó ń jẹ́wọ́ wípé ọmọ ẹgbẹ́ òkùnkùn ni Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá, wọ́n ló ṣìrìn ní sáàrin wọn láti ṣàlàyé. Ó ṣìrìn ní sáàrin wọn, wọ́n ṣèpàdé lọ́wọ́ òun kọjá, àti pé Ọlọ́run dáríjì mí, ìpàdé ṣágo 7 náà máa ń ṣèpàdé ẹgbẹ́ òkùnkùn ni àbí wọ́n máa ń ṣe lóòru. Bọ̀ṣẹ́ òun pípò sígbà tí ilẹ̀ gan ò tí ì ṣojú àwọn kan bóyá àgbàtẹ́gbẹ̀gbẹ̀ chọ́ọ̀chì náà ni wọ́n ṣe tán, wọ́n tún wọ ṣọ́ọ̀ṣì, wọ́n lọ ṣèsìn, wọ́n lọ ṣèdúpẹ́ pé àwọn ti pa ẹnìkan, àwọn bí ìdúpẹ́ kí náà lọ ṣe. Àwọn ọmọ Sẹ̀lẹ̀ ni, àwọn Sẹ̀lẹ̀ ló pààyàn. So bóyá Olùṣọ́ wà fully involved or not, we don't know yet. Iléeṣẹ́ ọlọ́pàá ló máa fi díẹ̀ múlẹ̀ fún wa nínú ìwádìí tí wọ́n bá ṣe. Àwọn ò lè ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́, àwọn ò ní bẹ́ síwájú jù. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó bani lọ́kàn jẹ́, ó gbomijé lójú èèyàn. Ẹ dákun ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún un náà ní ẹnìkejì rẹ̀, jẹ́ ká tọ́jú ẹ̀. Òun náà ní ti bàbá Ọlásùnkànmí. Ẹ dákun ẹ jẹ́ ká ràn bàbá yìí lọ́wọ́, ẹ jẹ́ ká fi tá a bá ní ká fún wọn.
tá a bá fún wọn kí wọ́n lè gbé èrò ṣé ìrùn ni ká pè ọ́ jalajala tó kù àbí kí ló tún kù àbí wọ́n ṣáà lè mọ òwúrọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣọ́ ọlọ́pàá ti yọ jáde kò sí autopsy kí wọ́n fẹ́ máa ṣe ń bẹ̀ ṣé autopsy wọn ló fẹ́ ṣe autopsy wọn ló fẹ́ ṣe ó wà pathetic kan so ẹ jẹ́ ẹnikẹ́ni tá a bá anything tá a bá ní ẹ jẹ́ kí ká ṣe fún bàbá ẹ ṣe àkáǹtì yẹn nìyẹn ẹ máa bá mi pin ẹ máa bá mi share àkáǹtì yẹn jọ ẹ máa bá mi repost àkáǹtì yẹn káwọn èèyàn rí dáadáa ẹ máa bá mi repost and I want you to share this show. Ẹ má gbàgbé iléeṣẹ́ Landness Homes and Properties tẹ́ ẹ bá fẹ́ ralẹ̀ iléeṣẹ́ Landness Homes and Properties náà ní kẹ́ ẹ lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pe Landness Homes and Properties sí òun náà ní 0 ẹ̀sán 0 ẹ̀fà ẹ̀fà ẹ̀sán ẹ̀jọ ẹ̀sán ẹ̀jọ èje àti èje tàbí kẹ́ ẹ lọ sí www.landness homes and properties ẹ lọ kàn sí wọn bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé Olúwa ló fún wọn ṣe kì í ṣe èèyàn anílẹ̀ káàkiri ó wà ní Ìbàdàn ó wà ní Ogun State ó wà ní Lagos State ilẹ̀ wa dẹ̀ ní ó ní global sea ọ̀fun a dẹ̀ máa fún yín ní red copy survey ó máa ní survey red copy ṣé wọ́n fẹ́ ṣe red copy ní sìn yẹn mọ̀ pé 250,000 ní Ìbàdàn mi wàá mọ Ọlọ́yọ̀ state mi mọ another state yóò tún jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ but ilẹ̀ ó dáa so ilé àti ìfìdí ẹ̀ múlẹ̀ Empress àfìdí ẹ̀ múlẹ̀ bóyá ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ní kì í ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn ó rìn sáàrin wọn ni bọ̀ àdúgbò tó lóò ti ń bọ̀ sáàdì tó ti ń bọ̀ yẹn ni wọ́n sọ pé bóyá wọ́n ní beef àbí wọ́n ti bìlí pé àwọn èèyàn bọ́ á rí i pé lára àwọn tó wà níbẹ̀ pẹ̀lú nǹkan tá à ń observe yìí wọ́n mọ̀ because àwọn tó sọ pé ọ̀là fún wa ní kíní àfún wa lówó náà wọ́n ní wọ́n ń gbọ́ nínú fóònù yẹn definitely wọ́n mọ̀ tó fi ń dárúkọ ẹ̀ bóyá torí pé ó ti wá mọ̀ wọ́n ti mà ṣírí yẹn ni ọ̀gá ìṣe ní pé kọ́ wọlé pàdánù sheriff ní kan pàdánù wọ́n dẹ̀ ṣàpá wọ́n ṣàpá ẹnì kọ́kọ́ ló máa ṣàyàn báyẹn wọ́n máa dájọ́ ni kò yí sì kẹ́ni tó bọ́ lọ́wọ́ èèyàn ṣíṣá gan kán tó ṣá èèyàn kéyí ṣíṣá ti jẹ́ kéèyàn kú wọ́n ti gbé lé níbi tí ò dá nìyẹn wọ́n ṣàpá ni wọ́n lò bọ́n wọ́n ṣàpá tó fi kú wọ́n dẹ̀ pa tán wọ́n dẹ̀ gbẹ́lẹ̀ wọ́n dẹ̀ gbé sí i then wọ́n ti wá ṣe ṣáàyè ó jẹ́ kẹ́jẹ̀ wà lára wọn so wọ́n tún wá ṣe lọ sínú church tó jẹ́ pé white wọ́n tún lọ sínú church tó tún lọ ṣèsìn wọ́n ṣèsìn wọ́n tún ṣèdúpẹ́ ìdúpẹ́ páwọn ti pààyàn wọ́n wà succeeded àbí wọ́n ti succeed àti pààyàn àwọn understand irú ìdúpẹ́ yẹn ẹ tó bá fẹ́ pè wá ẹ̀mí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè wá sí ẹ fi àmì ìṣirò àmì àròpọ̀ sí iwájú ẹ̀ kó lọ pẹ̀lú ọ̀kan kẹ wá fi ẹ̀ẹ́ta ọ̀kan èje ẹ̀rin èjì ẹ̀sán èje òdo ẹ̀jọ èjì ẹni tí ẹ bá fẹ́ pè ẹ jẹ́ ká gba ìpè kan tàbí méjì ká máa lọ ẹ bá fẹ́ ṣàdúrà fún wa ìdí nìyẹn jẹ́ ká máa gbàdúrà ká lè máa gbàdúrà fún àwọn ọmọ wa ẹnikẹ́ni tó bá wá ire Jerusalem yóò ṣe rere àwọn ọmọ wa àwọn agangan fúnra wa tó bá ipá gbàlagbà náà ló kọjá táyìn wọ́n ṣe máa pa náà nìyẹn ẹ wo géńdé ọkùnrin ṣe wọ́n sọ pé ẹnì kọ́kọ́ ló pa because bọ̀bọ̀ yẹn náà géńdé ọkùnrin tó pẹ́ nìkan ni wọ́n àtẹ̀jọ́ pò èèyàn 6 ló ṣàpá ẹnì pò lágbára. Hello Celestial Reality Check. Ẹ ta lẹ́yìn alájú. Àìrí kó gbẹnu tán. Ẹ kó ìtò. Àwa nìyẹn o. So àdúrà mi fún Patrick kí Ọlọ́run kó bá wa fẹ́ sí afẹ́fẹ́ rere. Àwọn òbí ẹ̀ ní Ọlọ́run jẹ́ kí wọ́n rí ọmọ tó máa jèrè tí ó máa jèrè wọn. Ẹ̀yin wọn á jẹ́ pé ní ṣàìsàn. So it's really pathetic because this particular case ó jẹ́ ìyàlẹ́nu. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó wà involved including ẹ̀yin fúnra yín ìyálàjẹ custom akitiyan yín will never go unnoticed and a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Ọjọ́ tí news jáde ní TVC pé wọ́n ti rí Oku Quadri mo sọ pé torí ẹ̀ ni àwọn ọlọ́pàá ṣe lọ surround ibẹ̀ yẹn tí wọ́n fi close ibẹ̀ down ṣùgbọ́n wọn ti exhume ẹ̀. So but information táwọn gbé jáde which was very good òun ni pé àwa ti gbọ́ the real reason so wọ́n kàn ní àwọn kan fẹ́ wá jó church so àwọn jọ láti protect kò sọ́lọ́pàá tó máa lọ protect orú nǹkan bẹ́ẹ̀
but they know what they are doing and want láti gbé gbogbo information wọn jáde because it's a very strategic information. So then àwọn bàbá caveat yẹ wọn gbọ́. In fact ọjọ́ yẹn what I did was to speak to Oku Quadri. So mo lè ṣàlàyé fún pé kọ́bá ìbára ló ṣẹlẹ̀ ó ní àwọn tí ì gbọ́ dábì Quadri nǹkan àti mọ́mí ẹ̀ ó lọ́wọ́ à ń church pé wọ́n ń ṣe prayer. So ìyẹn jẹ́ àlébù kan tó kún díẹ̀ káàtó fún àwọn ọlọ́pàá because information tí ó jáde sórí kí lorúkọ ẹ̀ TVC yẹ tí àwọn òbí gangan tí wà wẹ̀ ó yẹ káwọn ọlọ́pàá ti communicate pẹ̀lú wọn wọ́n lè gbáradì kó má lọ fa shock tí wọ́n bá gbọ́ lójú. So anyway I think gbogbo ẹ̀ ti fìdí jọ́lẹ̀ síbi kan báyìí ibi tó jẹ́ fìdí jọ́lẹ̀ sí ti gbogbo wa rí òun ni pé wọ́n ti wú òkú ẹ̀ jáde. So gbogbo information tá a ti gbé láti lẹ̀ wá láti February 20th láti bẹ̀rẹ̀ sí ní post. ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ yín ni wọ́n ti dẹ̀ ti gbé jáde ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì yín ni. kò sí rọ́ńbẹ́ a lè deny kò sí anybody tó lè deny because gbogbo adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ṣàrí gbé jáde kán lè lọ sin ọmọ lọ́mọ. tẹ́ bá rántí ìyá aládé mi mo bí àmọ́ sọ fún yín ọjọ́ tí bàbá ẹ̀ àti àwọn pàǹtí tí wọ́n lọ sí ibẹ̀ that was 2 days before kan tó lọ tibẹ̀ yẹn pa. Ẹ̀gbọ́n ẹ̀ ní òun ṣubú nígbà tó ń débi fẹ́ǹsì yẹn fẹ́ǹsì bíi shallow grave tán ti gbé òkú ẹ̀ jáde ó lóun ṣubú pé kọ́kọ́rọ́ mo ti sọ. Yes so ó wá kí yẹn ó pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó di pórí in fact wọ́n dé Abẹ́òkúta very late nígbà tó máa padà. So definitely ọmọ yẹn ti ń funra ọmọ yẹn ti ń communicate ṣẹ́mọ̀ ẹ̀jẹ̀ ó lágbára. ó sọ fún mi pé omi tó ń wà rè ẹ̀hún lẹ̀ ń wá ohun rè ń bì yìí. ó ti yẹ yín jù nígbà tó ṣẹlẹ̀ gangan ni. So ó ṣe ní láàánú pé àwọn ọmọ ìjọ wa kàkà tí wọ́n ní ọgbọ́n kan ní làákàyè kan tiẹ̀ bá òbí ẹni tó sọ ọmọ nù kan bá kẹ́dùn wọn ní any simple brain láti lè kẹ́dùn pẹ̀lú òbí ẹni tó kú ṣé bẹ́ẹ̀ la bàjẹ́ tó ní ṣẹlẹ̀ ni. Gbogbo ń gba orí ayélujára kiri wọ́n bẹ̀rẹ̀ sí ní kéyìn lédè ní sámúgà síta ẹ̀ ń defend aṣọ pẹpẹ ẹ̀ ń defend the measurement kíìtì tó fi jìnnà sí ṣẹlẹ̀ gbogbo compound ibẹ̀ yẹn ṣẹlẹ̀ yẹn ló wà bẹ́ẹ̀. Bó ṣe jẹ́ pé ògiri lásù ló la ògiri tó wà bẹ́ẹ̀ ló la lásù àti compound ṣẹlẹ̀ nìkan náà ló wà gbogbo bẹ̀ yẹn. So movement yẹn nǹkan tó ṣùọ́ gbogbo yẹn ti rí òun ṣe nǹkan téèyàn lè rí anyway àwọn tó pa wọn ní nísìnyí kẹ́jẹ̀ wá gbọ́ tẹ́ bá wo confession ṣẹ̀rí mo sọ pé ààrin ìjẹ́ kó wà ọ̀ǹtẹ̀ confession ṣẹ̀rí ẹ̀ máa rí tó ń sọ pé àwọn bíi márùn-ún àwọn ṣètò òru ẹ̀jẹ̀ ti sọ gbogbo àlàyé yẹn ti máa ń padà sẹ́yìn so kí nìyẹn mí. wọ́n lọ ṣiṣẹ́ òru pẹ̀lú pásítọ̀. ẹ̀jẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì yẹn. nígbà tí wọ́n pa ọmọ lọ́mọ tán wọ́n tún wọ ṣọ́ọ̀ṣì wọ́n lọ ṣiṣẹ́ òru bọ́mọ ṣọ́ọ̀ṣì ọmọ ṣẹlẹ̀ ni wọ́n. kò sí olùṣọ́ àgùntàn tí ò yẹ kó mọ àwọn ọmọ ọjọ́ ẹ̀ it's a very very risky job tó bá jẹ́ olùṣọ́ tó mọ àwọn ọmọ ọjọ́ ẹ̀ ó kún díẹ̀ káàtó ẹni tó bá jẹ́ ń forí balẹ̀ níjọ kan tí wọn náà bá mọ olùṣọ́ ẹ̀ inú ewu ló wà ewu ńlá àgùntàn gbọ́dọ̀ mọ olùṣọ́ ẹ̀ olùṣọ́ gan gbọ́dọ̀ mọ àwọn àgùntàn ẹ̀ àjẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ni ò jẹ́ kí Mósè lélẹ̀ lérí náà so ìjìyà ẹ̀ ní gbogbo wọn wà nínú ẹ̀ yẹn bó ṣe wá fẹ́ sọ pé òwò àwí ẹ̀ nígbà tí àwọn bíi márùn-ún nínú àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ tí wọ́n wà nínú ọmọ chọ́ọ̀chì ẹ̀ kí ẹ̀rí yẹ dájú tó fi tó tí wọn náà yẹ ti bá wọn pín nínú owó bóyá orí ọ̀fẹ́ fídíò ṣọfà ló máa yọ ló dẹ̀ máa yọ gbogbo àwọn tó kù bí o sì lè sọ because Nàìjíríà la wà anyway Abdul tí wọ́n tó jẹ́wọ́ pé òun pa alágbájá òun pa tẹ̀lẹ̀dù àríbi tí gbogbo ẹjọ́ ń dà. àwọn ọ̀jẹ̀gbọ́n náà ọwọ́ ọ̀nà kì dọ́dọ̀ wa wọ́n fẹ́ fi àmọ́ jẹ kọ́ má fi nù wá àmọ́ jẹ wọ́n jẹ́ gbẹdẹ wọ́n fẹ́ fi lọ wá ní. ààrẹ ò yá mi ó ní mental problem ní ó ń gbógun mọ̀ wọ́n á pọ̀ ju gbogbo dọ́kúmẹ́ǹtì láàárọ̀ ní mental psychiatric wọ́n á pọ̀ jẹ̀ jáde kọ́máyé ti lè present ẹ̀ fádájọ́ bá ti ní ó yá psychiatric máa bọ̀ wá dúró ṣé lóòótọ́ lọmọ yìí ń gba oògùn
tó ti parọ́ wọ́n á dá wọn lè ní kọ́ àti níbi tó ti ń dájọ́ ọkú fẹ́ni tó bá dìyẹ ní Ọ̀ṣun láti ẹ̀sìn rẹ̀ tó gbé 700 billion owó pension tí wọ́n ní kó san fáìní 700 million. àti ráwọn tó gbówó tán léjò ló gbówó mì. exactly so Nàìjíríà nìyẹn a mọ bó ṣe ń lọ àdúrà tèmi ni pé kí Ọlọ́run kó pẹ̀sì sí bàbá àti ìyá Quadri gbogbo àwọn tó ń gbọ́ wa àtàwọn tí wọ́n ń wò wá lórí awuyewuye ọ̀rọ̀ yìí tó ń lọ káàkiri ohun kan tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni pé ẹlẹ́ran ara ni gbogbo wa and ó yẹ ká ṣàbíamọ ẹni tí ò bá bímọ kí ara ọmọ kó tá ìjọ ẹ̀sìn kò ju ìwàláàyè àwọn ènìyàn lọ. bàtà délé ayé là ń ṣe ẹ̀sìn. so gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń pariwo tẹ́ ń sọ oríṣiríṣi ẹyẹ ìfẹ́ dára yín tó rẹ̀ máa ẹ̀sìn ní máa táyà gbogbo ẹjọ́ tẹ̀ ń lò yẹn lára ara yín gbóná ẹ̀ nídìí ẹ̀ ẹ wọlé yín kẹ́ lọ mú gàrí. èmi ò kí ń gbọ́ pá mi ò kí ń gbọ́ pòǹtè mi. tí ẹ lè gbọ́ ẹ sí lẹ́wù yẹn náà tẹ máa fi gbọ́ ṣèbí ariwo ìjọba náà ni àwọn aláṣọ wa náà là ń pa. èyí náà wọ́n máa gbárùwò wọn dọ́gba tí mi ṣọmọ sẹ̀lẹ̀ wọ́n máa rẹwà gbárùwò jọ yín débi. anybody tó bá ṣe tí ọ̀dà la máa gbé jáde kí ló kàn mí kí ló kàn lù tí wọn. ẹ bá gbèdé ju ibi ẹ bá ti gbọ́ kàdé ni ẹjọ́ dé. bẹ́ẹ̀ni kò túnbọ̀ táwọn ọmọ ìjọba ò lè dìfẹ́ǹdì túnbọ̀ tí wọ́n lè dìfẹ́ǹdì kò sí. àwọn ọmọ ìjọ yín dìfẹ́ǹdì yá tì ṣé bí àwọn ọmọ ọjọ́ yìí nífẹ̀ẹ́ wọ́n ní kò sókù láyìíká. ẹ rántí gbà tí mo bọ́ ṣe ṣé o tẹ́ bá rí bọ́n ṣe ya bò mí bí. wọ́n ní kò sókù láyìíká. àwọn ọmọ olùṣọ́ yẹn àtàwọn ọmọ ìjọ ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó jọ irọ́ là ń pa kò rí bẹ́ẹ̀ kìíní kan wọ́n tún lọ bá àwọn èèyàn nínú inbox àwọn tá a lè ṣá ń blocking náà ṣá wọn blocking a lè ṣì máa ṣá wọn blocking náà Facebook ṣe àyè blocking sílẹ̀. adúpẹ́ lọ Facebook. so a lè pera wa ní Christianity kamani sympathy no human sympathy for anybody ó ṣe ẹran ló kù náà. Káyọ̀dé Àjàlá mídíà àwọn pastors office ṣé ẹ̀ ń gbọ́ báyìí ṣé ti ní tó wá ṣe ẹbí tọ́rọ̀ já sí tẹ́lẹ̀ fẹ́ lọ béèlì Olùṣọ́ bàbá béèlì ẹ̀ ṣáà wọ̀ bí ọ̀rọ̀ lọ. wọ́n ti fìdí rẹ ní sí kọ́nà kan torí lẹ́tà ìsọ̀nù kan gbé jáde kò ní nǹkan. wọ́n tún wọ́n ni wa wọ́n ọ̀pọ̀ pa àwọn justice wọ́n wọ́n ni wa lórí social media wọ́n kọ̀ bọ̀lọ̀ wá a sì mọ́ jẹ́. nígbà tí ó ra dátà fún mi Olùṣọ́ yìí gan pásítọ̀ yìí gan ra dátà fún mi ábọ̀sibọ̀sí Káyọ̀dé Àjàlá kí ló kàyé mi. èèyàn mélòó ló lè wọ́n nù bẹ́ẹ̀ mélòó ló ti arrest mélòó ló ti jáde ọmọ sọ̀rọ̀ láti January 16. January 16. wọ́n á tó pariwo kiri lórí abẹ́fẹ́ nígbà tá a post ọmọ yẹn tá a post sticker pé ọmọ yẹn sọnù ní February 20 mélòó ni mo ló gbé kó tó gbé náà they don't care wọ́n àdé mọ̀ pé ara wọn ni só ti rùn àwọn àdékẹ̀lẹ̀ mọ̀ pé ara wa ni só ti rùn láti ọdún 20 yẹn wọ́n dákẹ́ wọn gbé ó wá ń kàn pé ó ń kàn yín ẹ̀kẹ́ wá ń jáde ẹ̀ ń ké yín lé ẹ yé gbé ẹ̀rọ ẹlẹ́rù sórí kẹfà sí yín sápá. Ọlọ́run bẹ aláwọn kan wá bá mi Ọlọ́run bẹ lè wú á ṣe kinní kan kinní kan wá lè má mo ní kí ló kàn mí pẹ̀lú. Ọlọ́run bí lè wú òsì yọ ọ̀tẹ̀. kí ló wá kàn mí pẹ̀lú ẹ̀ mo náà lẹ́yìn ọ̀kú àwọn àbí ọmọ sọnù àwọn àbí tó wọlé sí ẹ̀ sọ Ọlọ́run. ṣe àbòsí yẹn jẹ ló máa pa wọ́n àbòsí ló máa pa wọ́n ẹni tó bá ní bí Quadri ṣe kú kò dùn òun kó mọ́mọ́ tiẹ̀ lẹ́ẹ̀kan lù pa ẹni tó bá ní ìyá Quadri àti bàbá ẹ̀ kò yẹ kó ní. ẹ jẹ́ kúrò mi aláyé please don't mess our pásọ̀ yìí wò ẹ gbé ẹyin àti pásọ̀ yẹn lọ́jọ́ kò sẹ́gbẹ́ kan jàre. olùrádàràdà wo nìyẹn ẹ wá ń jáde ẹ kéyìn lébé yín sámúgà ẹ sinmi ẹ wo ara yóò balẹ̀ ọkàn yóò jẹ̀ ní balẹ̀ báyìí yóò ní tọ́jà ẹ máa explain ẹ máa táyà gbogbo ẹjọ́ tẹ̀ ń ro yẹn kò necessary èèyàn ti kú wọ́n dẹ̀ mú ẹni yẹn wọ́n gé yánmayàmá. ẹni mo ṣe wọ́n kún ni ṣé odidi èèyàn lẹ́ni tó ẹ̀rí pé odidi èèyàn lórí jàlàjàlẹ̀ torí wọ́n ti ṣá lékiri wọ́n ti ṣapa tẹ́lẹ̀ ni gbogbo ẹ̀ tí ó ti kéré ó ti rún. àwọn tó ń parí aṣẹ pẹpẹ yẹn wọ́n fi sí nǹkan lọ́ fi wé ni nǹkan lọ́ fi pe kúrò ní nǹkan tìjú kọ́ nìyẹn ni. nǹkan tìjú ni o. that's a shame nǹkan tìjú ni because upper clothes is sacred bóyá ìṣẹ̀lẹ̀ lọ́sùn nìyẹn nílé Ifẹ̀ tí assistant chepa tó mú aṣọ pẹpẹ tó fi wé Olùṣọ́ lórí. ẹ̀bẹ̀ ó mú aago church náà ló fi fọ ọmọ ló fi pa. yes tó gbé kándù tó wà lórí pẹpẹ tó fi dáná fún tó fi kúrò nínú church tó dáa fi tó fún síbẹ̀ sínú church ńbẹ̀ níwájú pẹpẹ ló fi aṣọ pẹpẹ kó tó fi pa tó fi dáná fún tó fi kándù pẹpẹ tó fi tàn. ẹ̀jẹ̀ ń kọ́ta ẹ̀ ní tìjú bàbá jẹ́sẹ̀ lẹ́ ń kọ́ ṣé yẹn ní ká má sòótọ́ ṣé yẹn ní ká purú ni ṣé yẹn ní ká wà wicked affair àwọn èèyàn wọ́n pè wá ní ọmọ ẹran wọ́n pè wá lólè. ẹgbẹ́ ọmọ ẹran jó. kí ló dé tíṣẹ̀lẹ̀ tí lẹ́ pé àti ń ronú ara wa
The secrecy in Celestial Church is too much. The shenanigans is every day. Àwọn tó dẹ̀ ń sọ òtítọ́ yẹn, àwọn lọ́tà ìjọ mímọ́, gbogbo wọn ti ké yín jáde, wọ́n ti ṣépè kiri gbogbo ṣọ́ṣẹ́, gbogbo ìpè wọn mórí, wọ́n ṣépè, wọ́n kó oríṣiríṣi ọ̀tá ìjọ ìyálà ìrùpẹ̀. Olùṣọ́ yín tó gba owó ẹni tó ń pa, tó ń pín wẹ́lẹ́wẹ́lẹ́ àtọmọ olùṣọ́ yín, àti gbogbo àwọn márùn-ún mẹ́bàá ṣọ́ọ̀ṣì ìlérí Olúwa ni wọ́n mọ̀. Mẹ́bàá ọmọ ṣọ́ọ̀ṣì yìí ni wọ́n, ọmọ sẹ̀lẹ̀ ni wọ́n, àwọn ọmọ sẹ̀lẹ̀ pààyàn. Pásítọ̀ náà olùṣọ́ náà pín bẹ́ẹ̀, ẹni kan máa ẹ̀ ń dìfẹ́, kí lẹ̀ ń dìfẹ́ nì? Ẹ tó yẹ aláìlójú ti ara Gálátíà ni. Ohun tó ṣẹlẹ̀ sí káàdìrí tó ṣẹlẹ̀ bára ṣọ́ọ̀ṣì yín kọ́ ni. ẹ má gbàdúrà ẹ̀ kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ tẹ̀bí àti ìran yín. Kẹ́lí bọ́ọ̀dù má gbàdúrà ẹ̀. Lẹ́yìn tí wọ́n pa ọmọ ẹ̀ tán ni wọ́n lọ ṣe yẹ̀rìmá. Wọ́n lọ ṣe tó yẹ kó rọ̀ ẹ̀ ṣẹlẹ̀. tó yẹ kó ṣẹlẹ̀, wọ́n tún lọ gbé sìn. Wọ́n tún lọ jó, wọ́n tún wọ́n máa kọrin. Bàbá mi ti sọ̀rọ̀ mi dáyọ̀ lẹ́yìn tó ti pààyàn tán. Imagine. Bọ́lá bí tẹ́ máa sọ̀rọ̀ yín. Nàìjíríà kàlẹ́ rí yẹn o. Celestial láàrin yẹn, Nàìjíríà kọ́ lẹ máa sọ mọ́ ní Celestial láàrin yẹn tó ti Celestial ló dé bá wọn báyìí. Irọ́ kò sọ̀rọ̀ sẹ̀lẹ̀ o, ìwà àwọn ọmọ. Ee, Gloria Popson àbúrò mi ṣó wà. God bless you, sweetheart. Ìwà ọmọ Yorùbá lẹ rí, ìwà ọmọ Yorùbá òun lẹ rí yẹn ní tí wọ́n mú jáde. Gbogbo àwọn tó ń jáde náà tán gbé àṣepẹ́pẹ́ ní àṣepẹ́pẹ́. Níjọ́ tí alápàtà lọ́rin tó ṣe tiẹ̀, àwa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Àfa ṣe tiẹ̀, á sọ̀rọ̀. Nígbà tí Celestial náà wá ṣe tẹ ní kádẹ́kẹ́, wá ní kí n dákẹ́, Yàlájé má sọ̀rọ̀, mi kí ni kí n má sọ pé kí ni. Ẹ bá tún wọnú bọ́ọ̀sì mi ò kúkú ṣe pé màá ṣáyé blọ́ọ̀kì tèmi, ẹ mọ̀ mi ò nice. Mo ń blọ́ọ̀kì yín ni, torí mi you go explain tire mi, I no dey talk. Àti ìwà bá pòsì pé gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde pé sí àròsì ń parọ́ kò ní yẹ yín. Àwọn èèyàn bá wá ẹ máa ń wàásùn, ẹ máa ń ka Bíbélì, ẹ máa ń kẹsẹ̀, kò yẹ kó nígbà kan ṣe pé tí wọ́n là ń parọ́ pé kò sẹ́ni tó sọnù, kò sẹ́ni tó kú wọn. Wọ́n ní ẹni kò sẹ́ni tó kú náà, ṣé bí nǹkan tó sọ nìyẹn, kò sẹ́ni bọ́dì tó sọnù, ẹnìkan kò kú, agbègbè yẹn kọ́, ìkan sọ pé ìgbà tó ti pè, alẹ́ nìkan pè mí, níwọ̀n ìgbà tó ti pè tó sọ pé ibi ìṣẹ̀lẹ̀ ló ń dé yẹn, ìgbà tí wọ́n fi mi á ti kọjá mi bẹ̀ yẹn, á tún sí síwájú, bóyá wọ́n ṣe kíní kan. Mo ní alẹ́ èèyàn mẹ́ta pé ó ní wájú ìṣẹ̀lẹ̀ wọ́n àti jẹ́ pé wájú ìṣẹ̀lẹ̀ wọ́n ti mú mọ́lẹ̀ kò lè kúrò bẹ́ẹ̀ yẹn náà. Àwọn àpọ̀dà tó ń jáde yìí, àwọn àpọ̀dà tí wọ́n ń da tán lẹ́nu ìdìrín tọ́pọ̀lọ́ wọn ti yòrò. Ọmọ sẹ̀lẹ̀ kan ló rápálá wọnú hòtẹ́ẹ̀lì ní Ìbàdàn táàrí mọ́. Ọmọ sẹ̀lẹ̀ ni wọ́n ṣì wá ní Success Hotel Ìbàdàn. Wọ́n jáde wọn sọ̀rọ̀ sí yẹn o. Ẹ kì í dìfẹ́ǹdì ara yín. Ọ̀rọ̀ yóò ká wọn lára. Ìyẹn ò kàn wọ́n, ọmọ ọjọ́ yín ni tó ń wọ sùtánà tó lọ́jọ́ tí ní Ògìjó ń bẹ̀ ló ń gbé ní Kòròdú. Ọjọ́ tó ọmọ ọjọ́ yín olùṣọ́ lọ́wẹ̀ fọ́mọ nínú odò Alagbalúgbú tó odò ó gbé lọ, àwọn ọmọ sẹ̀lẹ̀ ò sọ̀rọ̀. Pásọ̀ sọ́fìsì gan àgbà ọ̀kan, Ṣẹ́gun Àjàlá mídíà gan ò sọ̀rọ̀. Gbogbo yín àbòsí ta yín ẹ̀jẹ̀ ní bọ́ nídìí àbòsí yẹn, àwọn aláìda ènìyàn. Èṣù ni wọ́n náà, wọ́n wà gbọ́ níbù ni. Èṣù níjọba yìí, èṣù ló pọ̀ jù, wọ́n kàn wọ sùtánà, àbòsí, ìlara, owó. Ó yẹ kọ́ náà máa change àwọn aṣọ alábòsí yẹn, kọ́kọ́ kúrò ní white ni kó di black mọ́ wọn lọ́rùn. Á bẹ̀ náà fún yín. Ọlọ́run change ẹ̀ dúdú ló ń wọ̀, bàbá wojú ẹ̀mí dáadáa, á mọ̀ pé Ọlọ́run ti pààrọ̀ ẹ̀. Ọlọ́run ti pààrọ̀ ẹ̀, ẹ má lọ wá ṣẹ́kúnṣẹ́ ara yín, kẹ wá bí ilé ayé yín ṣe máa da, kẹ má ṣòṣì. Kí wọ́n pààyàn 1.9 million, owó tí ò wọ 2 million. Ẹ kò pọ̀ ọmọ ọlọ́mọ dànù. Ọmọ ìjọ márùn-ún, odidi ọmọ ìjọ márùn-ún. Ọmọ ìjọ márùn-ún. Ó yẹ ká fọwọ́ bojú ara wa ni. Ọmọ ìjọ márùn-ún, ọmọ ìjọ Celestial ìlérí Olúwa márùn-ún ló wà ń bẹ̀. Ó rẹ̀ pé Sheriff ló wá láti ta tó fi pé 6. Yes, àká ọmọ olùṣọ́ nìyẹn o, tó náà gbowó o. Àká ọmọ olùṣọ́. 6, tábàkọ olùṣọ́ di 7, kò sí ara mọ́ṣáláṣí láàrin wọn o. Kò sí ọmọ rìdíìmù bẹ́ẹ̀ wọ́n kára wọn o, ṣọ́ọ̀ṣì làwọn kan ti ṣe ẹ̀sìn o. Àwọn bí méjì náà ni wọ́n dúró lọ́jọ́ yẹn tí wọ́n kọ́. Àwọn méjì tí ó dúró rẹ̀ pé Muslim name ni wọ́n ní bóyá Wahab àbí Muslim name làwọn yẹn. Ìyálájé ọlọ́pàá tún béèrè, ó ní àdúrà kílẹ̀ lọ gbà ní ṣọ́ọ̀ṣì lẹ́yìn tẹ́ ṣe nǹkan tẹ́ ṣe ìtàn prayer point kílẹ̀ wá lọ ń gbà ní ṣọ́ọ̀ṣì. Ó lọ ṣọpẹ́ ni. Ẹ wo Nàìjíríà yẹn mo bẹ̀rù ẹ̀yin ará Nàìjíríà, ẹ̀yin ará Sẹ̀lẹ̀, mo gbé ìdíkun yìí o, mo júbà yín, mo bẹ̀rù yín gidi gan. Ẹ̀yin gangan ló ń pè ní ayé, ẹ̀yin ní ìjọ mímọ́ ayé ń bẹ, ó fún wọn olú. Yẹ́rìmá nígbà tó pààyàn tán wọ́n tún lọ ṣe yẹ̀rìmá. Ṣé wọ́n dé lakùn? How are you, sweetheart? Kí lẹ pé?
àǹkọ jerima àǹkọ yẹn. jerima kí wàá lẹ̀ pé yẹ̀rìmá ẹgbẹ́ kú ẹ̀tọ́ jẹ̀ bóyá òkè wá sọ ẹ máa lọ ẹ bá ti mọ̀ pé ẹ̀ sọ ẹgbẹ́ yẹn ọmọ sẹ̀lẹ̀ kí ló máa ń pè ṣé jerima àbí yẹ̀rìmá mo ṣàpọ̀ orun kìíní kan jọ kan tó máa ń sọ ẹ máa lọ àwọn ọmọ kóòtù máa já mi sí ẹgbẹ́ bá mi kọ́ torí wọn ò ní sọ ara wọn ni só ti rùn àwọn sẹ̀lẹ̀ ni wọn àwọn sẹ̀lẹ̀ ni àwọn ọmọ ìjọ sẹ̀lẹ̀ márùn ló pààyàn àwọn ọmọ ṣọ́ọ̀ṣì àwọn ọmọ sẹ̀lẹ̀ wọn ni bọ̀dà abítò ní fẹ́ sọ̀rọ̀ tó rà àwọn ṣọ́ọ̀ṣì wọn ni. mi ò ṣe èmi ò sí nídìí àpò. àní ṣé jerima àbí yẹ̀rìmá ẹ̀ sọ. irọ́ àkọ́ jerimo yamọ la. jerimo àwọn èèyàn tiẹ̀ ti kọ́ jerimo yamọ ẹ ṣeun jàre jerimo yamọ mọ́mí abilékọ Tolúwa lọ́pẹ́ ìyá Tolúwa ẹ ṣe dé sí ẹ ṣe correction ó wà lára yín mo ṣáà try jerimo yamọ ẹ ṣe jàre mo jẹ́rìí àwọn ọmọ kọ́tùrù mi bẹ́ẹ̀ yóò fún wa ẹ ṣe jàre bẹ́ẹ̀ fún wa láǹsà ọmọ kọ́tùrù mi mo jẹ́rìí wọn wọ́n á fún mi láǹsà. ẹ̀yin tí mi lórí TikTok ẹ máa ṣe wọn Yínká Adébóyè God bless you Cecilia Ògúnbọ̀dé mo ṣe fún princess fún mísì rẹ ṣe jàre Adédìkẹ́ ọmọ jerimo yamọ wọ́n pààyàn tán wọ́n tún lọ ṣe jerimo yamọ wọ́n pààyàn tán wọ́n tún lọ ṣe jerimo yamọ ńgbà wọ́n pààyàn tán àwọn òpònúkọ wá wọnú wọn bí Adéníkì Tóyìn àwọn ẹtì ojàre thanks for the love àwọn èèyàn kan wá wọnú inbox mi wọ́n ní ìyálájẹ ṣìbí yẹ Christian kò yẹ kẹ́ máa ṣe báyẹn mo ẹjọ́ báwo ni mo ṣe ń ṣe torí kò yé èmi. à ń sọ̀rọ̀ nípa odidi èèyàn hello ma God bless you ma God bless you ma ẹ ṣé ma Ọlọ́run ajẹ́ kẹ́ pẹ́ fún wa ma a ò ní sọ ọmọ nu o. lórúkọ Jésù Victor ẹ kú iṣẹ́ God bless you. Amen. God bless you. God bless you. God bless you. God bless you. Amen. For not keeping silent. God bless you. Amen. Ṣẹ́rí olóòótọ́ ìlú òun olùṣìkàlù. Ṣẹ́rí àwọn celestial bloggers ọ̀pọ̀ ojú wọn alágbe ni wọ́n. Alágbe oníjẹkújẹ òun ni wọ́n. Ṣẹ̀dẹ̀ mọ́ pé CRC ò fi ń ṣalágbe. Torí pé CRC ò fi ń ṣe alágbe bí títí wọn yẹn wọn ò lè láìpẹ́ CRC. Àwọn táwa láìpẹ́ CRC ó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀. Ẹ̀kọ́ wọn tẹ̀lé lẹ́yìn náà. Ọmọ tẹ̀lé ní mímí original yẹn. Mo tẹ̀ tí orúkọ yẹn eminent. Adójútini ni wọ́n, àwọn eléyìí adójútini ni wọ́n. Ṣẹ́rí torí wípé agbe òṣì wọn tó ń ṣe yẹn náà ṣe máa ń ròótọ́ ọ̀rọ̀ náà ṣe kí n lè sọ. They don't know wípé Sherry, when it comes to blogging, àwọn nǹkan kan wà pé you need to say it so that there are some actions táwọn èèyàn máa fẹ́ take. By the time tó bá ti rí pé wọ́n ti sọ nǹkan yẹn, wọn ò ní lè take àwọn actions yẹn mọ́. Òun ló fa nǹkan tó ṣẹlẹ̀ yìí. But I just thank God wípé somebody like Celestial Reality is there, wọn ò dé dákẹ́. Because tó bá rí pé wọ́n dákẹ́ like every other person ni irú kudos tó ń give fún CRC nísìn nobody will give any Celestial blogger any kudos. Nígbà tí alápàtà Ìlọrin ṣẹlẹ̀ ṣé ààrẹ bí everybody ṣe gbọ́ta. Tó máa yà mí lẹ́nu. Àti Muslim àti Christian bó ṣe ń sọ̀rọ̀ ó wá di ti nísìn ní nǹkan tó wà lẹ́rìn tó tẹ̀lé pé at the initial stage there are a lot of evidences there pé ó ti ń jẹ́ pààrọ̀ pé ó wà tó gẹ̀ẹ́rì lóòótọ́ lóòótọ́ nǹkan yìí ṣẹlẹ̀ ẹ wá ń bò ẹ fọwọ́ pàdé ẹ ń bò ẹ ń tú ẹ ń pa àdé sọ pé ìjọba ọ̀dà àwa fúnra wa ṣáà dá. àwa náà níjọba. ṣé báwa níjọba ṣé àwa fúnra wa dá àdá ẹ mọ̀ tí kìíní bó ṣe ṣẹlẹ̀ yẹn òótọ́ ni nǹkan tí kìíní ìṣẹ̀lẹ̀ òótọ́ ni CRC ń sọ ẹ wá mú CRC ẹ̀yẹn mú lọ́tà ẹ
wá sọ pé ọ̀tá ìjọ yìí ó máa lá ẹrù pẹ̀lẹ́ ṣé ẹ̀yìn náà pẹ̀lẹ́ máa lá ẹrù pẹ̀lẹ́ yìí sìn àbí ọlọ́run máa ń ṣe ibi ni ọlọ́run ò kì í ṣe bí náà ọlọ́run mọ ẹni tó ń ṣe bí tòun náà ó tún wá ń ṣépè fún ara yín ẹ̀yin lọ́tà ìjọ ẹ̀yin náà lè máa lá ẹrù pẹ̀lẹ́ ẹ wá sọ pé èèyàn kan máa lá ẹrù pẹ̀lẹ́ ẹ wo ọlọ́run àtúbọ̀ máa fún yín lọ́wọ́ ṣiṣẹ́ iṣẹ́ tó bá máa sọ yín lẹ́nu ọlọ́run ní gbé yà sọ́dọ̀ àmín àmín God bless you ma. ẹ ṣe bẹ́ẹ̀ dákẹ́ o ẹ ṣe o God bless you ma. àmín ẹ ṣeun gan ma. ẹnikẹ́ni tó bá bímọ tó já bí ọmọ òun náà ní gbàdúrà kọ́mọ ọlọ́mọ ó kù. ẹ̀yin tẹ́ ń pè mo ti kọ́ọ̀lù yẹn ń já wọnú ara wọn ni o. ẹnikẹ́ni tó bá já bí ọmọ tòótọ́ tó wò gbà mọ́mi Abọ́sẹ̀dé Táíwò God bless you ma. Bùsọ́lá Ọlọ́ọ̀ni God bless you. tí ó já bí ọmọ tí ò gbàdúrà kó o sọmọ nù kò ní gbàdúrà kí obìnrin ẹgbẹ́ ẹ̀ kí ẹlòmíì náà sọmọ tiẹ̀ nù. mo máa ń sọ kinní kan mo ní kí a tó dọ́mọ ẹyẹ lóró ẹ jẹ́ ká máa fi òkò yẹn ká máa fi dánra wa wọ̀. odidi ọmọ 28 years tí wọ́n ti ń wá láti January 16 Yorùbá ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni ẹ̀rùn lọ ó sàn ju ọmọ ẹni nù lọ wọn ò gbúrú ẹ̀ wọn ò rí anything not until ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní pariwo wọn ò dẹ̀ jẹ́wọ́ láti ìgbà tó ti mú Sheriff àti Oluso tí ló ti pẹ́ tó ti mú Sheriff àtìgbà tá a ti ní kọ́ ti ta parí ẹ̀ wọ́n ti lọ mú Sheriff títí kò jẹ́wọ́ not until ìgbà tí wọ́n mú Ọláolúwa.